káàbọ̀ padà sí orí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń gbádùn wa, tẹ́ mọ́ fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́, gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀, gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ fẹ́ àti nǹkan tẹ́ fẹ́ tó wà nínú sinimá náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ lórí sinimá. Ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ bá ti sọ òun náà ni a máa ṣe kíni, la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé àná dá sinimá jáde. Gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí, ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojojú ń gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò, òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín. Sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní? Sinimá náà ni The Cost of a Lie, apá kejì, láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn. Gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàaka ni nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà, tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. kọ́lọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́, kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni. Ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde, àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ̀ ta ní gẹ́gẹ́ bí oṣù mẹ́jọ sẹ́yìn, ìyẹn bóyá bí ọdún tó lọ, àmọ́ bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o, àbí wọ́n bá promote ẹ̀, àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀. Torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà, kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ, kìí ṣe sinimá tó yẹ kí àtúnṣe mọ̀ wò wípé ńgbò ni Ọ̀ṣọ́bà gbé sinimá yìí jáde. Torí sinimá yìí sinimá tó lọ fà ni o. Láti wo sinimá Tèmítọ́pẹ́, ẹ subscribe sí orí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹ wá ṣe kíni, ẹ bọ́ sórí description wa, kẹ́ like fídíò tó wà ńbẹ̀, ẹ wá click description yìí, link yìí ni ó gbé lọ síbi tẹ́tì wo Cost of a Lie láti ọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Cost of a Lie yìí sinimá tó lọ fà ni. Báwo lẹ ṣe fẹ́ wo Cost of a Lie apá kejì? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Sinimá yìí ló wá látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, sinimá tó jẹ́ wípé ó lágbára ni. Èmi gangan mo wò ó, mo sọ̀dà fún Tèmítọ́pẹ́, sinimá ni. Arábìnrin yìí ìgbà tó wà láyé, kí ló dé tí àwọn èèyàn rẹ̀ tí wọn ò bá polówó sinimá yìí? Torí àtìgbà tí arábìnrin yìí tó ti ṣe aláìsí ni sinimá yìí tó ti ń lọ viral. Lélẹ̀ tí gbogbo àwọn èèyàn kọ́mẹ́ǹtì wípé ó yá comment here if you are here after she is dead. Ọlọ́run má jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ṣe làálàá kòkó jànjàn lára àwọn tí wọ́n ṣe eré Yorùbá táwa gan fi ń gbádùn rẹ̀, òun ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà. Sinimá yìí ẹ lọ wo Cost of a Lie. Láti wá wo Cost of a Lie, ọ̀nà wo lẹ gbà wò? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Ready to watch Cost of a Lie part 2. Ẹ wá bọ́ sínú description wa, ẹ rí líǹkì kan bẹ̀, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́tì wo sinimá Cost of a Lie. Sinimá yìí oríṣiríṣi ẹ̀kọ́ òun ni ó kọ́ wa, torí wípé ìgbà tẹ́mi ń wo sinimá yìí, ẹ wo àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn yànyàn kéèyàn ó sì gbé àlè tó bímọ fún, kó o sì gbé wálé ọkọ rẹ tó fẹ́ ọ sílé gangan. Ṣé rí pé ó lọ fà. Àwọn èèyàn burú o, ẹ jẹ́ ká ṣọ́ra.
ẹ̀kọ́ kejì ni wípé sẹ́ríkà trust yàn tán èmi tó fẹ́ rí gẹ́gẹ́ bí nǹkan tí èmi ò láìkì torí wípé tá a bá ń bá yàn sí ẹjẹ́ á mọ̀ wípé à ń bá a ṣe ni ọkọ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó dára dé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó dára dé gidi gan-an ni débi wípé tó fi mú àlè wọ abẹ́ rẹ̀ kọ̀ mọ́ àlè yìí wá ló ní ọmọ tí ọkọ ń tọ́jú níjọ́ tí ń bá lọ mọ̀ irú sinimá yìí ó wà níta a sì mọ̀ àbí ṣé gbogbo àwọn olólùfẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọn ò mọ̀ pé ó ṣe sinimá kan jáde ni àbí òun ni ò sọ fún wọn pé òun ṣe sinimá jáde torí irú sinimá tó lálàáfíà báyìí kì í ṣe sinimá tó yẹ kó kàn lọ bẹ́ẹ̀ sinimá tó yẹ pé ó yẹ kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n bá ṣe kíni kí wọ́n bá wò ó torí sinimá ọ̀hún èmi jẹ dòdò rẹ̀ mo gbádùn rẹ̀ láti wá wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà Cost of a Lie àkọ́kọ́ ẹ subscribe sórí channel yìí ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ bọ́ sínú comment section kẹ́kọ̀ọ́ pé ready to watch The Cost of a Lie part 2 tẹ́ bá ti kọ́ bẹ́ẹ̀ tán ẹ̀yìn o tá a bá ti wá rí kọ́mẹ́ǹtì dáadáa láfi wá mọ̀ wípé part 1 tẹ́ ẹ wò ẹ láìkì ẹ̀ ká bá yín gbé part 2 bọ́ọ̀tà ẹ subscribe sórí channel yìí ẹ láìkì post yìí kẹ́ share rẹ̀ ká lè mọ̀ pé ẹ ready láti wo The Cost of a Lie Cost of a Lie látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà olóògbé sinimá tó lálàáfíà tó lọ fàání ẹ lọ wo sinimá tẹ́ gbádùn ni torí wípé ọ̀kan lára àwọn artist tó jẹ́ ká mọ gbádùn eré sinimá Yorùbá ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà bẹ́ẹ̀ ni kọ́lọ́run ọba kó dẹlẹ̀ rí fún lágbára Ọlọ́run gbogbo ohun tó fi sílẹ̀ kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tó wá kù tó jẹ́ pé ìgbà téèyàn bá kú òun ni ẹ máa ṣe ojú rẹ̀ síyàn eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa ẹjẹ́ á máa ṣe dáadáa síra wa ẹ lọ wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹ lọ wo sinimá tó lágbára tó làmìlàkà ní Cost of a Lie ní táìtù rẹ̀ apá kéré ti bọ́ta apá kejì àbá ń gbé bọ́ta tá a bá rí bẹ́ẹ̀ ṣe turn up sórí eléyìí sí ẹ drop comment kẹ́ sọ pé drop A Cost of a Lie part 2 ẹ̀yìn o àbá ń gbé bọ́ta ẹ ṣé púpọ̀ ẹ lọ wò ẹ subscribe sórí channel yìí ká lè mọ bá yín gbé sinimá tó lálàáfíà bọ́ta sinimá tó làmìlàkà tó lálàáfíà àmọ́ bá yín gbé bọ́ta lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ subscribe kẹ́ share post yìí thank you. ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti mọ́ gbádùn wa tẹ́ ẹ mọ́ fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́ gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà ẹ á dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ ẹ fẹ́ àti nǹkan tẹ́ ẹ fẹ́ tó wà nínú sinimá náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ lórí sinimá ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ti sọ òun náà ni a máa ṣe kíni la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé àná dá sinimá jáde gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojojú ń gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní sinimá náà ni The Cost of a Lie apá kejì láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàkà ni nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kọ́lọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́ kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ̀ ta ní gẹ́gẹ́ bí oṣù mẹ́jọ sẹ́yìn ìyẹn bóyá bí ọdún tó lọ àmọ́
bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o, àbí wọ́n bá promote ẹ̀ àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀. Torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà, kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ, kìí ṣe sinimá tó yẹ kí àtúnṣe mọ̀ wò wípé ńgbò ni Ọ̀ṣọ́bà gbé sinimá yìí jáde. Torí sinimá yìí sinimá tó lọ fà ni o. Láti wo sinimá Tèmítọ́pẹ́, ẹ subscribe sí orí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹ wá ṣe kíni, ẹ bọ́ sórí description wa, kẹ́ like fídíò tó wà ńbẹ̀, ẹ wá click description yìí, link yìí ni ó gbé yín lọ síbi tẹ́tì wo Cost of a Lie láti ọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Cost of a Lie yìí sinimá tó lọ fà ni. Báwo lẹ ṣe fẹ́ wo Cost of a Lie apá kejì? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Sinimá yìí ló wá látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, sinimá tó jẹ́ wípé ó lágbára ni. Èmi gangan mo wò ó, mo sọ̀dà fún Tèmítọ́pẹ́, sinimá ni. Arábìnrin yìí ìgbà tó wà láyé, kí ló dé tí àwọn èèyàn rẹ̀ tí wọn ò bá polówó sinimá yìí? Torí àtìgbà tí arábìnrin yìí tó ti ṣe aláìsí ni sinimá yìí tó ti ń lọ viral. Lélẹ̀ tí gbogbo àwọn èèyàn kọ́mẹ́ǹtì wípé ó yá comment here if you are here after she is dead. Ọlọ́run má jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ṣe làálàá kòkó jànjàn lára àwọn tí wọ́n ṣe eré Yorùbá táwa gan fi ń gbádùn rẹ̀, òun ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà. Sinimá yìí ẹ lọ wo Cost of a Lie. Láti wá wo Cost of a Lie, ọ̀nà wo lẹ gbà wò? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Ready to watch Cost of a Lie part 2. Ẹ wá bọ́ sínú description wa, ẹ rí líǹkì kan bẹ̀, líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́tì wo sinimá Cost of a Lie. Sinimá yìí oríṣiríṣi ẹ̀kọ́ òun ni ó kọ́ wa, torí wípé ìgbà tẹ́mi ń wo sinimá yìí, ẹ wo àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn. Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń gbádùn wa, tẹ́ mọ́ fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́, gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà. Ẹ a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀, gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ fẹ́ àti nǹkan tẹ́ fẹ́ tó wà nínú sinimá náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ lórí sinimá. Ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ bá ti sọ òun náà ni a máa ṣe kíni, la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé àná dá sinimá jáde. Gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí, ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojojú ń gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò, òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín. Sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní? Sinimá náà ni The Cost of a Lie apá kejì láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn. Gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàaka ni nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà, tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Kọ́lọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́, kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni. Ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde, àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ̀ ta ní gẹ́gẹ́ bí oṣù mẹ́jọ sẹ́yìn, ìyẹn bóyá bí ọdún tó lọ, àmọ́ bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o, àbí wọ́n bá promote ẹ̀ àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀. Torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà, kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ, kìí ṣe sinimá tó yẹ kí
a tún sẹ̀ mọ́ wò wípé ńgbò ni Ọ̀ṣọ́bà gbé sinimá yìí jáde, torí sinimá yìí sinimá tó lọ fà ni o. Láti wo sinimá Tèmítọ́pẹ́, ẹ subscribe sí orí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹ wá ṣe kíni, ẹ bọ́ sórí description wa, kẹ́ like fídíò tó wà ńbẹ̀, ẹ wá click description yìí, link yìí ni ó gbé lọ síbi tẹ́tì wo Cost of a Lie láti ọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Cost of a Lie yìí sinimá tó lọ fà ni. Báwo lẹ ṣe fẹ́ wo Cost of a Lie apá kejì? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Sinimá yìí ló wá látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, sinimá tó jẹ́ wípé ó lágbára ni. Èmi gangan mo wò ó, mo sọ́ọ̀dà fún Tèmítọ́pẹ́, sinimá ni. Arábìnrin yìí ìgbà tó wà láyé, kí ló dé tí àwọn èèyàn rẹ̀ tí wọn ò bá polówó sinimá yìí? Torí àtìgbà tí arábìnrin yìí tó ti ṣe aláìsí ni sinimá yìí tó ti ń lọ viral. Lélẹ̀ tí gbogbo àwọn èèyàn kọ́mẹ́ǹtì wípé ó yá comment here if you are here after she is dead. Ọlọ́run má jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ṣe làálàá kòkó jànjàn lára àwọn tí wọ́n ṣe eré Yorùbá táwa gan fi ń gbádùn rẹ̀, òun ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà. Sinimá yìí ẹ lọ wo Cost of a Lie. Láti wá wo Cost of a Lie, ọ̀nà wo lẹ gbà wò? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Ready to watch Cost of a Lie part 2. Ẹ wá bọ́ sínú description wa, ẹ rí líǹkì kan bẹ̀, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́tì wo sinimá Cost of a Lie. Sinimá yìí oríṣiríṣi ẹ̀kọ́ òun ni ó kọ́ wa, torí wípé ìgbà tẹ́mi ń wo sinimá yìí, ẹ wo àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn yànyàn kéèyàn ó sì gbé àlè tó bímọ fún, kó o sì gbé wálé ọkọ rẹ tó fẹ́ ọ sílé gangan. Ṣé rí pé ó lọ fà. Àwọn èèyàn burú o, ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ̀kọ́ kejì ni wípé ṣé rí ká trust yàn tán, èmi tó fẹ́ rí gẹ́gẹ́ bí nǹkan tí èmi ò like, torí wípé tá bá ń bá yàn ṣe, ẹ jẹ́ á mọ̀ wípé à ń bá a ṣe ni. Ọkọ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó dára dé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ó dára dé gidi gan ni, débi wípé tó fi mú àlè wọ abẹ́ rẹ̀ kò mọ̀. Àlè yìí wá ló ní ọmọ tí ọkọ ń tọ́jú. Ǹjọ́ tí ń bá lọ mọ̀, irú sinimá yìí ó wà níta, a sì mọ̀. Àbí ṣé gbogbo àwọn olólùfẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọn ò mọ̀ pé ó ṣe sinimá kan jáde ni? Àbí òun ni ò sọ fún wọn pé òun ṣe sinimá jáde? Torí irú sinimá tó lálàáfíà báyìí kìí ṣe sinimá tó yẹ kó kàn lọ bẹ́ẹ̀. Sinimá tó yẹ pé ó yẹ kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n bá ṣe kíni, kí wọ́n bá wò ó. Torí sinimá ọ̀hún èmi jẹ dòdò rẹ̀, mo gbádùn rẹ̀. Láti wá wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà Cost of a Lie, àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ kọ pé ready to watch the Cost of a Lie part 2. Tẹ́ bá ti kọ bẹ́ẹ̀ tán, ẹ̀yìn o, tá bá ti wá rí kọ́mẹ́ǹtì dáadáa láfi wá mọ̀ wípé part 1 tẹ́ ẹ wò, ẹ like ẹ̀ ká bá yín gbé part 2 bọ́ta. Ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ká lè mọ̀ pé ẹ ready láti wo the Cost of a Lie. Cost of a Lie látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà olóògbé, sinimá tó lálàáfíà tó lọ fà ni. Ẹ lọ wo sinimá tẹ́ gbádùn ni, torí wípé ọ̀kan lára àwọn artist tó jẹ́ ká mọ̀ gbádùn eré sinimá Yorùbá ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Bẹ́ẹ̀ ni k'Ọlọ́run Ọba kó dẹlẹ̀ rí fún lágbára Ọlọ́run, gbogbo tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin tó wá kù tó jẹ́ pé ìgbà téèyàn bá kú òun ni ẹ máa ṣe
ojú rẹ̀ sí yàn eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa ẹjá mọ̀ sí dáadáa síra wa ẹjá mọ̀ sí dáadáa síra ẹ lọ wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹ lọ wò sinimá tó lágbára tó làmìlàkà ní Cost of a Lie ní táìtù rẹ̀ apá kéré ti bọ́ta apá kejì àbá ń gbé bọ́ta tá a bá rí bẹ́ẹ̀ ṣe turn up sórí eléyìí sí ẹ drop comment kẹ́ sọ pé drop a Cost of a Lie part 2 ẹ̀yọ́ àbá ń gbé bọ́ta ẹ ṣé púpọ̀ ẹ lọ wò ẹ subscribe sórí channel yìí ká lè mọ bá yín gbé sinimá tó lálàáfíà bọ́ta sinimá tó làmìlàkà tó lálàáfíà a mọ̀ bá yín gbé bọ́ta lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ subscribe kẹ́ share post yìí thank you. ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti mọ́ gbádùn wa tẹ́ ẹ mọ́ fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́ gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà ẹ a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ ẹ fẹ́ àti nǹkan tẹ́ ẹ fẹ́ tó wà nínú sinimá náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ lórí sinimá ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ti sọ òun náà ni a máa ṣe kíni la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé àná dá sinimá jáde gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojojú ń gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní sinimá náà ni The Cost of a Lie apá kejì láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàkà ni nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kọ́lọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́ kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ́ta ní gẹ́gẹ́ bí oṣù mẹ́jọ sẹ́yìn ìyẹn bóyá bí ọdún tó lọ àmọ́ bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o àbí wọ́n bá promote ẹ̀ àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀ torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ kìí ṣe sinimá tó yẹ kí àtúnṣe mọ̀ wò wípé ńgbò ni Ọ̀ṣọ́bà gbé sinimá yìí jáde torí sinimá yìí sinimá tó lọ fà ni o láti wo sinimá Tèmítọ́pẹ́ ẹ subscribe sí orí channel yìí ẹ like post yìí kẹ́ share rẹ̀ ẹ wá ṣe kíni ẹ bọ́ sórí description wa kẹ́ like fídíò tó wà ńbẹ̀ ẹ wá click description yìí link yìí ni ó gbé yín lọ síbi tẹ́tì wo Cost of a Lie láti ọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà Cost of a Lie yìí sinimá tó lọ fà ni báwo lẹ ṣe fẹ́ wo Cost of a Lie apá kejì àkọ́kọ́ ẹ subscribe sórí channel yìí ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2 sinimá yìí ló wá látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà sinimá tó jẹ́ wípé ó lágbára ni èmi gangan mo wò ó mo sọ̀dà fún Tèmítọ́pẹ́ sinimá ni arábìnrin yìí ìgbà tó wà láyé kí ló dé tí àwọn èèyàn rẹ̀ tí wọn ò bá polówó sinimá yìí torí àtìgbà tí arábìnrin yìí tó ti ṣe aláìsí ní sinimá yìí tó ti ń lọ viral lélẹ̀ tí gbogbo àwọn èèyàn kọ́mẹ́ǹtì wípé ó yá kọ́mẹ́ǹtì ẹ̀ if you are here after she is dead ọlọ́run má jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ṣe làálàá kókó jànjàn lára àwọn tí wọ́n ṣe eré Yorùbá táwa gan fi ń gbádùn rẹ̀ òun ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà sinimá yìí ẹ lọ wo Cost of a Lie láti wá wo Cost of a Lie ọ̀nà wo lẹ gbà wò àkọ́kọ́ ẹ subscribe sórí channel yìí ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2 ready to watch Cost of a Lie part 2
ẹ wá bọ́ sínú description wa ẹ rí líǹkì kan bẹ̀, líǹkì ní ó gbé lọ síbi tẹ́ẹ̀tì wo sinimá Cost of a Lie. Sinimá yìí oríṣiríṣi ẹ̀kọ́ òun ni ó kọ́ wa, torí wípé ìgbà tẹ́mi ń wo sinimá yìí ẹ wo àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn. Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń gbádùn wa, tẹ́ mọ́ fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́, gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà. Ẹ a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀, gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ fẹ́ àti nǹkan tẹ́ fẹ́ tó wà nínú sinimá náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ lórí sinimá. Ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ bá ti sọ òun náà ni a máa ṣe kíni, la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé ànádá sinimá jáde. Gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí, ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojojú ń gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò, òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín. Sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní? Sinimá náà ni The Cost of a Lie apá kejì, láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn. Gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàaka ni nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà, tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Kọ́lọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́, kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni. Ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde, àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ̀ ta ní gẹ́gẹ́ bí oṣù mẹ́jọ sẹ́yìn, ìyẹn bóyá bí ọdún tó lọ, àmọ́ bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o, àbí wọ́n bá promote ẹ̀, àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀, torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà, kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ, kìí ṣe sinimá tó yẹ kí àtúnṣe mọ̀ wò wípé ńgbò ni Ọ̀ṣọ́bà gbé sinimá yìí jáde, torí sinimá yìí sinimá tó lọ fà ni o. Láti wo sinimá Tèmítọ́pẹ́, ẹ subscribe sí orí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹ wá ṣe kíni, ẹ bọ́ sórí description wa, kẹ́ like fídíò tó wà ńbẹ̀, ẹ wá click description yìí, link yìí ni ó gbé lọ síbi tẹ́tì wo Cost of a Lie láti ọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Cost of a Lie yìí sinimá tó lọ fà ni. Báwo lẹ ṣe fẹ́ wo Cost of a Lie apá kejì? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Sinimá yìí ló wá látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, sinimá tó jẹ́ wípé ó lágbára ni. Èmi gangan mo wò ó, mo sọ̀dà fún Tèmítọ́pẹ́, sinimá ni. Arábìnrin yìí ìgbà tó wà láyé, kí ló dé tí àwọn èèyàn rẹ̀ tí wọn ò bá polówó sinimá yìí? Torí àtìgbà tí arábìnrin yìí tó ti ṣe aláìsí ni sinimá yìí tó ti ń lọ viral lélẹ̀, tí gbogbo àwọn èèyàn kọ́mẹ́ǹtì wípé ó yá comment here if you are here after she is dead. Ọlọ́run má jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ṣe làálàá kòkó jànjàn lára àwọn tí wọ́n ṣe eré Yorùbá táwa gan fi ń gbádùn rẹ̀, òun ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà. Sinimá yìí ẹ lọ wo Cost of a Lie. Láti wá wo Cost of a Lie, ọ̀nà wo lẹ gbà wò? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Ready to watch Cost of a Lie part 2. Ẹ wá bọ́ sínú description wa, ẹ rí líǹkì kan bẹ̀, líǹkì ní ó gbé lọ síbi tẹ́ẹ̀tì wo sinimá Cost of a Lie. Sinimá yìí oríṣiríṣi ẹ̀kọ́ òun ni ó kọ́ wa, torí wípé ìgbà tẹ́mi ń wo sinimá yìí, ẹ wo àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn
wọ́n ń bẹ nínú ayé. Àwọn èèyàn yànyàn kéèyàn ó sì gbé àlè tó bímọ fún kó o sì gbé wálé ọkọ rẹ tó fẹ́ ọ sílé gangan. Ṣé ẹ rí i pé ó lọ fà. Àwọn èèyàn burú o, ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ̀kọ́ kejì ni wípé ṣé ẹ rí ká trust yàn tán, èmi tó fẹ́ rí gẹ́gẹ́ bí nǹkan tí èmi ò láìkì. Torí wípé tá bá ń bá yàn ṣe, ẹ jẹ́ á mọ̀ wípé à ń bá a ṣe ni. Ọkọ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó dára dé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó dára dé gidi gan-an ni, débi wípé tó fi mú àlè wọ abẹ́ rẹ̀ kò mọ̀. Àlè yìí wá ló ní ọmọ tí ọkọ ń tọ́jú. Níjọ́ tí ń bá lọ mọ̀ irú sinimá yìí ó wà níta a sì mọ̀. Àbí ṣé gbogbo àwọn olólùfẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọn ò mọ̀ pé ó ṣe sinimá kan jáde ni, àbí òun ni ò sọ fún wọn pé òun ṣe sinimá jáde? Torí irú sinimá tó lálàáfíà báyìí kì í ṣe sinimá tó yẹ kó kàn lọ bẹ́ẹ̀. Sinimá tó yẹ pé ó yẹ kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n bá ṣe kíni, kí wọ́n bá wò ó. Torí sinimá ọ̀hún èmi jẹ dòdò rẹ̀ mo gbádùn rẹ̀. Láti wá wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà Cost of a Lie, àkọ́kọ́ ẹ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta ẹ bọ́ sínú comment section kẹ́kọ̀ọ́ pé ready to watch The Cost of a Lie part 2. Tẹ́ bá ti kọ́ bẹ́ẹ̀ tán ẹ̀yìn o, tá a bá ti wá rí kọ́mẹ́ǹtì dáadáa láfi wá mọ̀ wípé part 1 tẹ́ ẹ wò ẹ like ẹ̀ ká bá yín gbé part 2 bọ́ta. Ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀ ká lè mọ̀ pé ẹ ready láti wo The Cost of a Lie. Cost of a Lie látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà olóògbé, sinimá tó lálàáfíà tó lọ fà ní. Ẹ lọ wo sinimá tẹ́ gbádùn ni, torí wípé ọ̀kan lára àwọn artist tó jẹ́ ká mọ gbádùn eré sinimá Yorùbá ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Bẹ́ẹ̀ ni k'Ọlọ́run ọba kó dẹlẹ̀ rí fún lágbára Ọlọ́run, gbogbo ohun tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin tó wá kù tó jẹ́ pé ìgbà téèyàn bá kú òun ni ẹ máa ṣe ojú rẹ̀ síyàn, eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. Ẹ já máa ṣe dáadáa síra wa, ẹ lọ wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ẹ lọ wo sinimá tó lágbára tó làmìlàkà ní Cost of a Lie ní táìtù rẹ̀. Apá kéré ti bọ́ta, apá kejì àbá ń gbé bọ́ta. Tá a bá rí bẹ́ẹ̀ ṣe turn up sórí eléyìí sí, ẹ drop comment kẹ́ sọ pé drop A Cost of a Lie part 2 ẹ̀yìn o, àbá ń gbé bọ́ta. Ẹ ṣé púpọ̀, ẹ lọ wò ó. Ẹ subscribe sórí channel yìí ká lè mọ̀ bá yín gbé sinimá tó lálàáfíà bọ́ta, sinimá tó làmìlàkà tó lálàáfíà. A mọ̀ bá yín gbé bọ́ta lọ́kọ̀ọ̀kan ìjèjì. Ẹ subscribe kẹ́ share post yìí. Thank you. Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ti mọ́ gbádùn wa, tẹ́ mọ́ fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́, gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀, gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ fẹ́ àti nǹkan tẹ́ fẹ́ tó wà nínú sinimá náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ lórí sinimá. Ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ bá ti sọ òun náà ni a máa ṣe kíni, la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé àná dá sinimá jáde. Gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí, ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojojú ń gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò, òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín. Sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní? Sinimá náà ni The Cost of a Lie apá kejì, láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn. Gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàkà ni nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà, tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. k'Ọlọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́, kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn.
gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni. Ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ̀ ta ní gẹ́gẹ́ bí oṣù mẹ́jọ sẹ́yìn ìyẹn bóyá bí ọdún tó lọ àmọ́ bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o àbí wọ́n bá promote ẹ̀ àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀ torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ kìí ṣe sinimá tó yẹ kí àtúnṣe mọ̀ wò wípé ńgbò ni Ọ̀ṣọ́bà gbé sinimá yìí jáde torí sinimá yìí sinimá tó lọ fà ni o. Láti wo sinimá Tèmítọ́pẹ́ ẹ subscribe sí orí channel yìí ẹ like post yìí kẹ́ share rẹ̀ ẹ wá ṣe kíni ẹ bọ́ sórí description wa kẹ́ like fídíò tó wà ńbẹ̀ ẹ wá click description yìí link yìí ni ó gbé yín lọ síbi tẹ́tì wo Cost of a Lie láti ọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Cost of a Lie yìí sinimá tó lọ fà ni. Báwo lẹ ṣe fẹ́ wo Cost of a Lie apá kejì? Àkọ́kọ́ ẹ subscribe sórí channel yìí ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Sinimá yìí ló wá látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà sinimá tó jẹ́ wípé ó lágbára ni èmi gangan mo wò ó mo sọ̀dà fún Tèmítọ́pẹ́ sinimá ni arábìnrin yìí ìgbà tó wà láyé kí ló dé tí àwọn èèyàn rẹ̀ tí wọn ò bá polówó sinimá yìí torí àtìgbà tí arábìnrin yìí tó ti ṣe aláìsí ní sinimá yìí tó ti ń lọ viral lélẹ̀ tí gbogbo àwọn èèyàn kọ́mẹ́ǹtì wípé ó yá kọ́mẹ́ǹtì ẹ̀ if you are here after she is dead ọlọ́mọ jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ṣe làálàá kókó jànjàn lára àwọn tí wọ́n ṣe eré Yorùbá táwa gan fi ń gbádùn rẹ̀ òun ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà. Sinimá yìí ẹ lọ wo Cost of a Lie. Láti wá wo Cost of a Lie ọ̀nà wo lẹ gbà wò? Àkọ́kọ́ ẹ subscribe sórí channel yìí ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Ready to watch Cost of a Lie part 2. Ẹ wá bọ́ sínú description wa ẹ rí líǹkì kan bẹ̀ líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́tì wo sinimá Cost of a Lie. Sinimá yìí oríṣiríṣi ẹ̀kọ́ òun ni ó kọ́ wa torí wípé ìgbà tẹ́mi ń wo sinimá yìí ẹ wo àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé àwọn èèyàn. Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń gbádùn wa tẹ́ mọ́ fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́ gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà ẹ a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ fẹ́ àti nǹkan tẹ́ fẹ́ tó wà nínú sinimá náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ lórí sinimá. Ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ bá ti sọ òun náà ni a máa ṣe kíni la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé àná dá sinimá jáde. Gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojojú ń gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín. Sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní? Sinimá náà ni The Cost of a Lie apá kejì láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn. Gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàaka ni nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kọ́lọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́ kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni. Ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ̀ ta ní gẹ́gẹ́ bí oṣù mẹ́jọ sẹ́yìn ìyẹn bóyá bí ọdún tó lọ àmọ́
bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o, àbí wọ́n bá promote ẹ̀ àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀. Torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà, kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ, kìí ṣe sinimá tó yẹ kí àtúnṣe mọ̀ wò wípé ńgbò ni Ọ̀ṣọ́bà gbé sinimá yìí jáde. Torí sinimá yìí sinimá tó lọ fà ni o. Láti wo sinimá Tèmítọ́pẹ́, ẹ subscribe sí orí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹ wá ṣe kíni, ẹ bọ́ sórí description wa, kẹ́ like fídíò tó wà ńbẹ̀, ẹ wá click description yìí, link yìí ni ó gbé lọ síbi tẹ́tì wo Cost of a Lie láti ọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Cost of a Lie yìí sinimá tó lọ fà ni. Báwo lẹ ṣe fẹ́ wo Cost of a Lie apá kejì? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Sinimá yìí ló wá látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, sinimá tó jẹ́ wípé ó lágbára ni. Èmi gangan mo wò ó, mo sọ́ọ̀dà fún Tèmítọ́pẹ́, sinimá ni. Arábìnrin yìí ìgbà tó wà láyé, kí ló dé tí àwọn èèyàn rẹ̀ tí wọn ò bá polówó sinimá yìí? Torí àtìgbà tí arábìnrin yìí tó ti ṣe aláìsí ni sinimá yìí tó ti ń lọ viral. Lélẹ̀ tí gbogbo àwọn èèyàn kọ́mẹ́ǹtì wípé ó yá comment here if you are here after she is dead. Ọlọ́run má jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ṣe làálàá kòkó jànjàn lára àwọn tí wọ́n ṣe eré Yorùbá táwa gan fi ń gbádùn rẹ̀, òun ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà. Sinimá yìí ẹ lọ wo Cost of a Lie. Láti wá wo Cost of a Lie, ọ̀nà wo lẹ gbà wò? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Ready to watch Cost of a Lie part 2. Ẹ wá bọ́ sínú description wa, ẹ rí líǹkì kan bẹ̀, líǹkì yìí ni ó gbé lọ síbi tẹ́tì wo sinimá Cost of a Lie. Sinimá yìí oríṣiríṣi ẹ̀kọ́ òun ni ó kọ́ wa, torí wípé ìgbà tẹ́mi ń wo sinimá yìí, ẹ wo àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn yànyàn kéèyàn ó sì gbé àlè tó bímọ fún kó o sì gbé wálé ọkọ rẹ tó fẹ́ ọ sílé gangan. Ṣé rí pé ó lọ fà. Àwọn èèyàn burú o, ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ̀kọ́ kejì ni wípé ṣé rí ká trust yàn tán, èmi tó fẹ́ rí gẹ́gẹ́ bí nǹkan tí èmi ò like. Torí wípé tá bá ń bá yàn ṣe, ẹ jẹ́ á mọ̀ wípé à ń bá a ṣe ni. Ọkọ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó dára dé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ó dára dé gidi gan ni, débi wípé tó fi mú àlè wọ abẹ́ rẹ̀ kò mọ̀. Àlè yìí wá ló ní ọmọ tí ọkọ ń tọ́jú. Ǹjọ́ tí ń bá lọ mọ̀, irú sinimá yìí ó wà níta, a sì mọ̀. Àbí ṣé gbogbo àwọn olólùfẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọn ò mọ̀ pé ó ṣe sinimá kan jáde ni, àbí òun ni ò sọ fún wọn pé òun ṣe sinimá jáde? Torí irú sinimá tó lálàáfíà báyìí kìí ṣe sinimá tó yẹ kó kàn lọ bẹ́ẹ̀. Sinimá tó yẹ pé ó yẹ kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n bá ṣe kíni, kí wọ́n bá wò ó. Torí sinimá ọ̀hún èmi jẹ dòdò rẹ̀, mo gbádùn rẹ̀. Láti wá wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà Cost of a Lie, àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ kọ pé ready to watch the Cost of a Lie part 2. Tẹ́ bá ti kọ bẹ́ẹ̀ tán, ẹ̀yìn o, tá bá ti wá rí kọ́mẹ́ǹtì dáadáa láfi wá mọ̀ wípé part 1 tẹ́ ẹ wò, ẹ like ẹ̀ ká bá yín gbé part 2 bọ́ta. Ẹ subscribe sórí channel yìí, ẹ like post yìí, kẹ́ share rẹ̀, ká lè mọ̀ pé ẹ ready láti wo the Cost of a Lie. Cost of a Lie látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà olóògbé, sinimá tó lálàáfíà tó lọ fà ni. Ẹ lọ wo sinimá tẹ́ gbádùn ni, torí wípé
ọ̀kan lára àwọn artist tó jẹ́ ká mọ gbádùn eré sinimá Yorùbá ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. bẹ́ẹ̀ ni kọ́lọ́run ọba kó dẹlẹ̀ rí fún lágbára Ọlọ́run, gbogbo ohun tó fi sílẹ̀ kò ní bàjẹ́. gbogbo ẹ̀yin tó wá kù tó jẹ́ pé ìgbà téèyàn bá kú òun ni ẹ máa ṣe ojú rẹ̀ síyàn, eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. ẹjá máa ṣe dáadáa síra wa, ẹjá máa ṣe dáadáa síra. ẹ lọ wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ẹ lọ wò ó. sinimá tó lágbára tó làmìlàkà ní Cost of a Lie ní táìtù rẹ̀. apá kéré ti bọ́ta, apá kejì àbá ń gbé bọ́ta. tá a bá rí bẹ́ẹ̀ ṣe turn up sórí eléyìí sí, ẹ drop comment kẹ́ sọ pé drop A Cost of a Lie part 2 ẹ̀yọ́ àbá ń gbé bọ́ta. ẹ ṣé púpọ̀, ẹ lọ wò ó. ẹ subscribe sórí channel yìí ká lè mọ bá yín gbé sinimá tó lálàáfíà bọ́ta, sinimá tó làmìlàkà tó lálàáfíà. a mọ̀ bá yín gbé bọ́ta lọ́kọ̀ọ̀kan ìjèjì. ẹ subscribe kẹ́ share post yìí. Thank you. ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti mọ́ gbádùn wa, tẹ́ ẹ mọ́ fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́, gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà. ẹ á dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀, gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ ẹ fẹ́ àti nǹkan tẹ́ ẹ fẹ́ tó wà nínú sinimá náà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ lórí sinimá. ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ti sọ òun náà ni a máa ṣe kíni, la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé àná dá sinimá jáde. gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí, ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojojú ń gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò, òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín. sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní? sinimá náà ni The Cost of a Lie apá kejì láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn. gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàkà ni nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà, tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. kọ́lọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́, kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni. ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde, àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ́ta ní gẹ́gẹ́ bí oṣù mẹ́jọ sẹ́yìn, ìyẹn bóyá bí ọdún tó lọ, àmọ́ bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o, àbí wọ́n bá promote ẹ̀, àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀. torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà, kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ, kìí ṣe sinimá tó yẹ kí àtúnṣe mọ̀ wò wípé ńgbò ni Ọ̀ṣọ́bà gbé sinimá yìí jáde. torí sinimá yìí sinimá tó lọ fà ni o. láti wo sinimá Tèmítọ́pẹ́, ẹ subscribe sí orí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹ wá ṣe kíni, ẹ bọ́ sórí description wa kẹ́ like fídíò tó wà ńbẹ̀, ẹ wá click description yìí, link yìí ni ó gbé yín lọ síbi tẹ́tì wo Cost of a Lie láti ọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Cost of a Lie yìí sinimá tó lọ fà ni. báwo lẹ ṣe fẹ́ wo Cost of a Lie apá kejì? àkọ́kọ́ ẹ subscribe sórí channel yìí, ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. sinimá yìí ló wá látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, sinimá tó jẹ́ wípé ó lágbára ni. èmi gangan mo wò ó, mo sọ̀dà fún Tèmítọ́pẹ́ sinimá ni. arábìnrin yìí ìgbà tó wà láyé, kí ló dé tí àwọn èèyàn rẹ̀ tí wọn ò bá polówó sinimá yìí? torí àtìgbà tí arábìnrin yìí tó ti ṣe aláìsí ní sinimá yìí tó ti ń lọ viral lélẹ̀ tí gbogbo àwọn èèyàn kọ́mẹ́ǹtì wípé ó yá comment here if you are here after she is dead. Ọlọ́run má jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ṣe làálàá kòkó jànjàn lára àwọn tí wọ́n ṣe eré Yorùbá táwa gan fi ń gbádùn rẹ̀, òun ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà. sinimá yìí ẹ lọ wò Cost of a Lie
láti wá wo cost of a lie ọ̀nà wo lẹ gbà wò. Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí. Ẹlẹ́ẹ̀kejì, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch cost of a lie part 2. Ready to watch cost of a lie part 2. Ẹ wá bọ́ sínú description wa, ẹ rí líǹkì kan bẹ̀. Líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́tí wo sinimá cost of a lie. Sinimá yìí oríṣiríṣi ẹ̀kọ́ òun ni ó kọ́ wa, torí wípé ìgbà tẹ́mi ń wo sinimá yìí, ẹ wo àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn. Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń gbádùn wa, tẹ́ mọ́ fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́, gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà. Ẹ a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀, gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ fẹ́ àti nǹkan tẹ́ fẹ́ tó wà nínú sinimá náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ lórí sinimá. Ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ bá ti sọ òun náà ni a máa ṣe kíni, la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé àná dá sinimá jáde. Gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí, ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojojú ń gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò, òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín. Sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní? Sinimá náà ni The Cost of a Lie apá kejì, láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn. Gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàaka ni nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà, tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Kọ́lọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́, kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni. Ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde, àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ̀ ta ní gẹ́gẹ́ bí oṣù 8 sẹ́yìn, ìyẹn bóyá bí ọdún tó lọ, àmọ́ bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o, àbí wọ́n bá promote ẹ̀, àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀, torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà, kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ, kìí ṣe sinimá tó yẹ kí a tó sẹ̀ mọ̀ wò wípé ńgbò ni Ọ̀ṣọ́bà gbé sinimá yìí jáde, torí sinimá yìí sinimá tó lọ fà ni o. Láti wo sinimá Tèmítọ́pẹ́, ẹ subscribe sí orí channel yìí, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Ẹ wá ṣe kíni, ẹ bọ́ sórí description wa kẹ́ like fídíò tó wà ńbẹ̀. Ẹ wá click description yìí, link yìí ni ó gbé yín lọ síbi tẹ́tí wo Cost of a Lie láti ọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Cost of a Lie yìí sinimá tó lọ fà ni. Báwo lẹ ṣe fẹ́ wo Cost of a Lie apá kejì? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí. Ẹ̀kejì, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Sinimá yìí ló wá látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Sinimá tó jẹ́ wípé ó lágbára ni. Èmi gangan mo wò ó, mo sọ̀dà fún Tèmítọ́pẹ́. Sinimá ni. Arábìnrin yìí ìgbà tó wà láyé, kí ló dé tí àwọn èèyàn rẹ̀ tí wọn ò bá polówó sinimá yìí? Torí àtìgbà tí arábìnrin yìí tó ti ṣe aláìsí ní sinimá yìí tó ti ń lọ viral, lélẹ̀ tí gbogbo àwọn èèyàn kọ́mẹ́ǹtì wípé ó yá comment here if you are here after she is dead. Ọlọ́run má jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ṣe làálàá kòkó jànjàn lára àwọn tí wọ́n ṣe eré Yorùbá táwa gan fi ń gbádùn rẹ̀, òun ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wà. Sinimá yìí ẹ lọ wo Cost of a Lie. Láti wá wo Cost of a Lie ọ̀nà wo lẹ gbà wò? Àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí. Ẹlẹ́ẹ̀kejì, ẹ like post yìí kẹ́ share rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ bọ́ sínú comment section kẹ́ sọ pé ready to watch Cost of a Lie part 2. Ready to watch Cost of a Lie part 2. Ẹ wá bọ́ sínú description wa, ẹ rí líǹkì kan bẹ̀. Líǹkì yìí ni ó gbé yín lọ síbi tẹ́tí wo sinimá
Cost of a Lie. Sinimá yìí oríṣiríṣi ẹ̀kọ́ òun ni ó kọ́ wa torí wípé ìgbà tẹ́mi ń wo sinimá yìí ẹ wo àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn wọ́n ń bẹ nínú ayé, àwọn èèyàn yànyàn kéèyàn ó sì gbé àlè tó bímọ fún kó o sì gbé wálé ọkọ rẹ tó fẹ́ ọ sílé gangan ṣé rí i pé ó lọ fà àwọn èèyàn burú o, ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ̀kọ́ kejì ni wípé ṣé rí ká trust yàn tán èmi tó fẹ́ rí gẹ́gẹ́ bí nǹkan tí èmi ò láìkì torí wípé tá a bá ń bá yàn ṣe ẹ jẹ́ á mọ̀ wípé à ń bá a ṣe ni. Ọkọ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó dára dé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó dára dé gidi gan-an ni débi wípé tó fi mú àlè wọ abẹ́ rẹ̀ kọ̀ mọ́ àlè yìí wá ló ní ọmọ tí ọkọ ń tọ́jú. Ǹjọ́ tí ń bá lọ mọ̀ irú sinimá yìí ó wà níta a sì mọ̀ àbí ṣé gbogbo àwọn olólùfẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọn ò mọ̀ pé ó ṣe sinimá kan jáde ni àbí òun ni ò sọ fún wọn pé òun ṣe sinimá jáde torí irú sinimá tó lálàáfíà báyìí kì í ṣe sinimá tó yẹ kó kàn lọ bẹ́ẹ̀ sinimá tó yẹ pé ó yẹ kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n bá ṣe kíni kí wọ́n bá wò ó torí sinimá ọ̀hún èmi jẹ dòdò rẹ̀ mo gbádùn rẹ̀ láti wá wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà Cost of a Lie. Àkọ́kọ́ ẹ subscribe sórí channel yìí, ẹlẹ́ẹ̀kejì ẹ like post yìí kẹ́ share rẹ̀, ẹlẹ́ẹ̀kẹta ẹ bọ́ sínú comment section kẹ́kọ̀ọ́ pé ready to watch the Cost of a Lie part 2. Tẹ́ bá ti kọ́ bẹ́ẹ̀ tán ẹ̀yìn o tá a bá ti wá rí kọ́mẹ́ǹtì dáadáa láfi wá mọ̀ wípé part 1 tẹ́ ẹ wò ẹ like ẹ̀ ká bá yín gbé part 2 bọ́ta. Ẹ subscribe sórí channel yìí ẹ like post yìí kẹ́ share rẹ̀ ká lè mọ̀ pé ẹ ready láti wo the Cost of a Lie. Cost of a Lie látọwọ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà olóògbé sinimá tó lálàáfíà tó lọ fà ní. Ẹ lọ wo sinimá tẹ́ gbádùn ní torí wípé ọ̀kan lára àwọn artist tó jẹ́ ká mọ̀ gbádùn eré sinimá Yorùbá ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Bẹ́ẹ̀ ni k'Ọlọ́run ọba kó dẹlẹ̀ rí fún lágbára Ọlọ́run gbogbo tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin tó wá kù tó jẹ́ pé ìgbà téèyàn bá kú òun ni ẹ máa ṣe ojú rẹ̀ síyàn eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa ẹ já máa ṣe dáadáa síra wa ẹ lọ wo sinimá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹ lọ wo sinimá tó lágbára tó làmìlàkà ní Cost of a Lie ní táìtù rẹ̀. Apá kéré ti bọ́ta apá kejì àbá ń gbé bọ́ta tá a bá rí bẹ́ẹ̀ ṣe turn up sórí eléyìí sí ẹ drop comment kẹ́ sọ pé drop a Cost of a Lie part 2 ẹ̀yìn o àbá ń gbé bọ́ta ẹ ṣé púpọ̀ ẹ lọ wò ó ẹ subscribe sórí channel yìí ká lè mọ̀ bá yín gbé sinimá tó lálàáfíà bọ́ta sinimá tó làmìlàkà tó lálàáfíà a mọ̀ bá yín gbé bọ́ta lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ subscribe kẹ́ share post yìí thank you. Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti máa ń gbádùn wa tẹ́ ẹ máa fọwọ́sowọ́ sí wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa fẹ́ gbogbo nǹkan tá a bá ń ṣe òun lẹ̀ ń bá wa gbà ẹ á dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ìkànnì yìí ni ìkànnì tó jẹ́ wípé gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo sinimá tó bá jáde òun lẹ lè sọ nǹkan tẹ́ ẹ fẹ́ àti nǹkan tẹ́ ẹ fẹ́ tó wà nínú sinimá náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìkànnì yìí ni ìkànnì tẹ́ ti lè fomi jo tọrọ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ lórí sinimá. Ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ti sọ òun náà ni a máa ṣe kíni la máa ṣe àtúnṣe rẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ gbé àná dá sinimá jáde. Gbogbo àwọn sinimá tá a ti ń gbé wá sórí móhùnmáwòrán yìí ẹ̀yin náà mọ̀ wípé àwọn sinimá tó jẹ́ pé ojoojúm gbèsè ni àwọn sinimá tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa wò òun la máa mú wá láti wá ṣe àfihàn rẹ̀ fún yín. Sinimá wo la wá mú wá lọ́jọ́ tòní sinimá náà ni The Cost of a Lie apá kejì láti ọwọ́ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó ṣe aláìsí ní ọjọ́ mélòó sẹ́yìn. Gbogbo wa la mọ̀ olóògbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé actress tó láàmìlàkà ni
nínú gbogbo àwọn òṣèré Nàìjíríà tí gbogbo wa sì mọ̀ wípé ọ̀kan lára àwọn tí ó jẹ́ gbòógì ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. kọ́lọ́run ọba kó bá wa fi ilẹ̀ rẹ̀ kó bá wa fi dẹ́ kó dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Gbogbo wa la mọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ọ̀kan lára àwọn tó gbé eré òṣèré Yorùbá lárugẹ ní Nàìjíríà káàkiri àgbáláyé ni. Ṣùgbọ́n kókó ìgbà tó gbé sinimá Cost of a Lie yìí jáde, àmọ́ ìgbà tí promotion rẹ̀ ń bọ̀ ta ní gẹ́gẹ́ bí oṣù 8 sẹ́yìn, ìyẹn bóyá bí ọdún tó lọ, àmọ́ bóyá àwọn olólùfẹ́ rẹ̀ àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ wà ní industry wọn ò bá promote ẹ̀ ni o, àbí wọ́n bá promote ẹ̀, àwọn kan táwa dámọ̀ ni wọn ò bá promote ẹ̀. Torí sinimá yìí kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ fà, kìí ṣe sinimá tó yẹ kó mọ̀ lọ, kìí ṣe sinimá tó yẹ kí a tó ṣe